dárúkọ Yorùbá Nation, Yorùbá Nation kan ló fẹ́ jáde. It has nothing to do with Yorùbá Nation. Ẹ ní láti wọṣọ Yorùbá Nation. Ẹ má débẹ̀ kẹ́ ẹ máa pariwo Ìgbòho ṣá. Ìgbòho kọ́ ló rán yín ṣẹ́. But the problem is we are scared. We are scared. Today, we saw the aircraft. Gbogbo ẹni tó ń pè tẹ́ ń pè sí wrong number. Number tẹ́ máa pè sí tó bá yẹ pé orí program lẹ fi ń gbọ́ mi báyìí tẹ́ fi dá sí +44 74 04 40 5917. Any other number a lè gbé. Bishop sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lórí UN. Ẹ jẹ́ n kà fún yín. Mo ti lọ mú jáde. Àtíkù náà wọ́n báàkì protest. Àtíkù máa padà jẹgba náà ni because Lagos tí ó ti fi ń pa owó yẹn a máa padà shut it down mọ́ lọ́wọ́. Everybody knows that this will be the end of all their criminalities but kò lè end the bad governance. We came out in 2021 nígbà tí mò ń bẹ gbogbo yín pé kájọ sowọ́ papọ̀ ẹ̀yin tẹ́ dúró dè wá ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa ẹ ṣì wà pẹ̀lú wa. Many of them left because they did not see value in the Yorùbá Nation. Ẹ padà lọ di politician ẹ lọ ń gbowó lọ́wọ́ wọn. Lẹ́yìn kọ́rì a máa kan tí UN sọ nípa ọ̀rọ̀ protest tó ń bọ̀ lọ́rọ̀ oúnjẹ sílé tó bá dẹ̀ lọ́wọ́ oúnjẹ máa prepare mind ẹgbọ́n sókè à ń gbọ́ yín. Ẹ ló ṣe ń gbọ́ mi dáadáa. À ń gbọ́ yín sà.